Oya. Ajá ọba ní àwọ̀ dúdú. Ajá ọba ní àwọ̀ dúdú. Pẹ̀lú àwọ̀ funfun. Dúdú. Díẹ̀ lára. Ajá ọba ní àwọ̀ dúdú pẹ̀lú àwọ̀ funfun díẹ̀ lára. Àwọ̀ funfun. Àwọ̀ is the colour. Àwọ̀ dúdú ni ó pọ́n. Sọ̀ka Yorùbá dáadáa fún mi jọ. Àwọ̀ dúdú ni. Àwọ̀ dúdú ni ó pọ́n. Ó pọ̀. Ó pọ̀ jù lára ajá ọba. Àwọ̀ dúdú ló pọ̀ jù lára ajá ọba. Àwọ̀ dúdú kí ni ìtumọ̀ yẹn? I know. Kí ni dúdú? Dára kí ni ìtumọ̀ dúdú? Ẹsẹ̀ mi Dúdú. Black. Black. Ìwọ ní ìsìn ṣé aláwọ̀ dúdú ni ẹ́? Àwọ̀ can be colour and àwọ̀ can also be skin. So àwọ̀ can be colour. Àwọ̀ can be colour. Àwọ̀ can also be skin. You understand? So ìwọ ń sìn yìí ṣé àwọ̀ dúdú ló ní? Ṣé àwọ̀ dúdú ni ẹ́? Ṣé aláwọ̀ dúdú ni ẹ́ àbí aláwọ̀ funfun? Ajá ọba ní ẹsẹ̀. Funfun, ó mọ funfun. O ì tí mọ àwọ̀ ní èdè Yorùbá. Àwọ̀ farabalẹ̀ tọ̀ bí wọ́n ṣàfarabalẹ̀. Àwọ̀ mélòó ló ti mọ̀? Àwọ̀ colours. How much color? Dúdú funfun. Pupa. Banana. Dúdú. Débọ́lá yá ka àwọ̀ tó wà nínú èdè Yorùbá fún wa. Àwọn àwọ̀ dúdú. Àwọ̀ dúdú. Àwọ̀ funfun. Àwọ̀ ewé. Àwọ̀ aró. Aró. Àwọn kan máa ń pe aró ní blue. Tàbí àwọn kan máa ń pe aláwọ̀ sánmọ̀ ṣùgbọ́n aró gan ló dáa jù. Torí aró gan ni ọ̀rọ̀ Yorùbá. Sánmọ̀ is Arabic word tí wọ́n yá sí Yorùbá. Aró ní blue. Pupa. Gègé yóò kọ dáadáa. Pupa. Pupa is red. Ewé is green. Funfun is white. Dúdú is black. Èwo tún ni? Pupa rúsúrúsú tàbí òféèfé. Yóò lè sọ pé àwọn kan máa ń sọ pé pupa rúsúrúsú. Torí pé ètò ti kọ́kọ́ mọ̀ nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ míì fún ni òféèfé. That's yellow. Okay. Aláwọ̀ ọsàn, because that's just the colour. Àwọ̀ ọsàn is colour orange. Ó máa kọ àwọn àwọ̀ yìí sílẹ̀ o sínú ìwé ẹ̀. The colours. Okay. Ó máa kọ wọ́n sílẹ̀. Ó máa kọ wọ́n sílẹ̀. This black, white, green. Ẹ ò lè kọ sínú ìwé ẹ̀ dúdú, funfun, ewé, aró, pupa, òféèfé. Take it. I can do Dutch. Mi. I want to do Dutch. Àti àwọ̀ ọsàn, rédò, ọsàn. Do your Dutch whatever it is. Ta ló ń sọ èdè Yorùbá, èdè mi yàtọ̀ sí èdè Yorùbá? A máa fi ọlọ́pàá gbé ẹni tó bá ti sọ èdè mi yàtọ̀ sí èdè Yorùbá. Óyá, ibi ìwé tá ń kà lọ. A ti sọ àwọ̀. Óyá, ó ní ajá náà ní àwọ̀ dúdú àti àwọ̀ funfun, ṣùgbọ́n èwo ló pọ̀ jù nínú méjèèjì? Dúdú. Àwọ̀ dúdú ló pọ̀ jù. Óyá, èwo ló tẹ̀lé? Kí ló tún tẹ̀lé? Ajá ọba ní ẹsẹ̀ mẹ́rin. Ajá ọba ní ẹsẹ̀ mẹ́rin. Ó ní etí méjì. Ó ní etí méjì. Ní sùúrù. Ìdí tí ta fi ń ka irú ìtàn báyìí torí dára. Kí ló ń jẹ́ ẹsẹ̀? Kí ni ẹsẹ̀? Ẹsẹ̀. Ó dára. Fún ìwọ
nǹkan tá a máa kọ́ lénìí a máa kọ́ Body part. ẹ̀yà ara. Body Débọ́lá part. Yorùbá là ń kọ́ lọ́wọ́ o má kọjá yẹ o ẹ̀yà ara kí ni mo pè o ẹ̀yà ara that is your body part. Óyá Débọ́lá tọ̀ mí wá ẹ lè yọ owó yẹn kúrò náà kó fi rí náà rí mi. Óyá ẹ jẹ́ ká ṣe ẹ̀yà ara. Ó ṣáà ti mọ àmì Débọ́lá àmì wo ló máa lórí ẹ̀yà ẹ̀yà. Do. Re. Kò sí nǹkan tó ń jẹ́ dòrè. Do. Dòdò ẹ̀yà dòdò. Kò sí nǹkan tó ń jẹ́ dòrè. Kò sí rè. Re ló wà. Kò sí rè. Ẹ̀yà ara. That is the body part. Ẹ̀yà ara. Ṣé ká ya èèyàn àbí? Bẹ́ẹ̀ni, èèyàn. Ká ya èèyàn. Óyá nísìnyí tá a bá ya èèyàn báyìí ẹ má bínú mi ò mọ̀ yàn yà dáadáa o. Mi ò mọ̀ yàn yà o. Your man looks okay. He looks somebody. Èèyàn Cartoon Network lè Ẹ má bínú o mi ò mọ̀ yàn yà dáadáa o. It's almost like Grace from Grace Target. Wait, Daddy, you're missing something. Kí ni? Irun lórí ẹ̀. Ọ̀dà irun orí ẹ̀. Ọ̀dà irun kò dẹ̀ sí rágbà rẹ pé kò sí dádì ẹ̀ ń bí olùkọ́ ẹ̀ ló wà bí báyìí. Ó ní irun lórí àbí? Ó dẹ̀ ní ẹsẹ̀. Márùndínlógójì. Ó ní ẹsẹ̀ tó bá ti ní ẹsẹ̀ 15 yẹn ò kì í ṣèyàn mọ́. Ó ti di nǹkan mi. Pupa. Pupa kọ̀kọ́ yé pé pupa sọ pé pupa. Pupa. Ó ń ṣàwàdà ni. Dára kí ni pupa? Red. Pupa. Kí ni funfun? White. Kí ni àwọ̀ yàrá tá wà ń bẹ̀? Ṣé mo lè sọ? Àwọ̀ mo ti sọ àwọ̀ fún ẹ. Kí ni mo pé àwọ̀? Color. Kí ni àwọ̀ yàrá tí a wà nínú ẹ̀? Yàrá. Yàrá. Round. Oda tima. Yeah. Yàrá. Yàrá lomi is the room. Oda round. Bó ṣe mọ̀ tẹ́lẹ̀. Ṣó ti yé yàrá. Kí ni farabalẹ̀? Óyá kí ni ìbéèrè ẹ? Olùkọ́ ṣé mo lè kọ́ yàrá? O lè kọ́ ṣùgbọ́n ti mọ yàrá tẹ́lẹ̀ nǹkan tó bá ti mọ̀ ni kò kọ́ nǹkan tó bá ti mọ̀ má wulẹ̀ tó kọ́ yẹn mọ́. Dára yàrá ẹ̀ kí ni àwọ̀ yàrá yìí? Funfun àti àwọ̀ ewé àbí? Àwọ̀ wo ló tún rí nínú yàrá yìí? Pupa kọ́ nìyẹn. Yes, it is. Pupa kọ́ nìyẹn. Is that orange or red? Look at it. Is that closer to orange or red? Ọsàn. Àwọ̀ ọsàn. Not awesome. Ọsàn. Ọsàn. Awesome. Óyá kí ni àwọ̀ ilẹ̀ ńlẹ̀? Kí ni dúdú ó ti mọ̀ nìyẹn àwọ̀ dúdú. Débọ́lá kí ni nǹkan tó ń fi èdè Dutch ṣe nísìn? Gbé ìwé Yorùbá ẹ̀ jáde jàre má yẹ ká lo ẹgbàá fúnra wa o. Óyá ní sùúrù ká lè mọ àwọn kìíní kò sí dádì bí báyìí olùkọ́ ló wà níbí kí ló ṣẹlẹ̀? Olùkọ́ ṣe kí ni grey ní Yorùbá? Grey. Dúdú tó funfun. Kí ló ṣe kíní tó? Grey. Irọ́ grey ní kọ́lọ̀. Grey ní kọ́lọ̀ àwọ̀ eérú. Eérú torí pé that is the colour of ashes. Ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ nínú èdè Yorùbá a máa ń mú láti bí àwọn ó lè sọ pé dúdú tó funfun. Grey should be eérú àwọ̀ eérú. Eérú ní eérú.
aláwọ̀ eérú àwọn olùkọ́ tó wà lamẹ́ríkà tó ní sáyẹ́ǹsì Yorùbá ó ti ṣiṣẹ́ lórí indigo violet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mi ò tí mọ̀ nísìn màá bá yín wá orúkọ tí ó Why? kí ló fariwo báyìí ẹni tó bá ti pariwo a ní bẹ́líìtì wà níbi tá a máa fún ẹni tó bá ti pariwo ẹni tí ò bá ti gbọ́ràn ó yá nǹkan tá à ń bá bọ̀ kí ni àwọ̀ aago yìí àwọ̀ dúdú ni ìta ẹ̀ ṣùgbọ́n kí ni àwọ̀ inú ẹ̀ inú kí ni ìtumọ̀ inú inside orí ẹ̀ pé inú is inside ìta outside inú ìta wàá tún kọ̀ ẹ̀ náà sílẹ̀ o inú remi inside ìta lórí outside ṣó ti yé eérú mímímí grey Torí kí ló dé tẹ kọ eérú nìkan? eérú àti kọ ọsàn àwọ̀ àti kọ àwọ̀ sókè ọ̀rọ̀ pé mi ò kọ àwọ̀ dúdú àwọ̀ funfun àwọ̀ ewé àwọ̀ aró àwọ̀ pupa ó máa rí bákan àti kọ àwọ̀ sókè ìwọ ni wàá máa mú fúnra wọn eérú ṣó ti yé ẹ. Kí ló sọ iṣẹ́ àmúrelé àbí màá yẹ̀ ẹ́ wò mò ń bọ̀ jẹ́ ká ṣe ilé ìtọ́nà inú ìta àbí very good ẹ̀yà ara abẹ́sáré ṣe ẹ̀yà ara ó yá ká sáré ṣe ẹ̀yà ara body part ara is the body ẹ̀yà is the part ara mi my body ọmọ yìí ti gbọ́ yóò ara mi ṣó ti yí ẹ mo fẹ́ wá ọ̀rọ̀ kan ni o bóyá bá mi sọ ọ̀rọ̀ yìí his body is big bá mi sọ bẹ́nu sàn his body is big bá mi sọ ní èdè Yorùbá his body is big mo máa ṣe fún entity ẹ his body báwo lè máa sọ his body o lè sọ owó ara o lè sọ owó ara àti kọ́ arọ́pò orúkọ his body ara èmi mo ìwọ o òun ó àbí òun ó ẹ̀yin ẹ jókòó jẹ́ ara rẹ̀ tàbí ara ẹ̀ tó bá gbàgbé ẹ̀kọ́ tá a kọ́ lẹ́yìn èmi mo ìwọ o a tún kọ́ mò ń bọ̀ ìyá tún ti kọ́ kan lẹ́yìn ìgbà yẹn arọ́pò orúkọ tara ẹni possessive pronoun èmi ìwọ òun i ní Yorùbá i o ní i farabalẹ̀ Adébọ́lá farabalẹ̀ he is big his body is big ni mo fún ìjàre his body is big ara rẹ̀ kí ni big ọ̀yá kí ni big tóbi ó tún ti ní mi níran nǹkan míì tó yẹ ká ti ṣe táì tí ṣe kí ló ń pè. He's also from Nigeria and he's also called Toby. Orúkọ Yorùbá tó gbajúmọ̀ ni Tóbi. It's big, abi, but the person is small, abi. Small. The person is. Ló tẹ̀sí bí rí mí ní ìta tẹ̀sí sọ fún Olúwa Tóbi. Orúkọ Yorùbá Olúwa Tóbi. Olúwa. God is great. It's more, you say God is big, you start thinking you're like, is it bigger than this house? But the context there is God is great.
is big in a great way. Not as big as an elephant. Kí lè máa confuse ẹ̀ láti gbọ́ mini pọ̀. But mini pọ̀ ó wà bẹ́ẹ̀ náà nínú German náà. Àìmọye kí lorúkọ ẹ̀ ara kan tí mo tún kọ́ nu German láìpẹ́. Tẹ́ bá fẹ́ sọ my behaviour or like my mood, you should also say Einstellung. He has the richtige Einstellung, like he has the proper behavior, the proper mood. And they also use Einstellung to set your phone. Like when you are setting something, ich stelle mein etwas ein, and setting my phone. And you see, they use it for behavior, mood, condition, and they're also using it for kí ni ìbéèrè? Ṣé a lè ka ìwé ajá ọba tó sọnù? A máa kà á tán ṣùgbọ́n bá a ṣe ń kà náà la ṣe mú ọ̀rọ̀ jáde nínú yàrá, inú, ìta. Ó yá, ẹ jẹ́ ká sáré ṣe ẹ̀yà ara kíákíá. Ẹ̀yà ara. Dára, kí leléyìí ní orí ẹ̀? Kí leléyìí lórí ẹ̀? Kí ni ẹ̀ ní Yorùbá? Ó bẹ̀rẹ̀ láti. Nísùúrù ká tó dárúkọ ẹ̀yà ara, a ti sọ tóbi àbí? Ó yá, Débọ́lá, bá mi sọ ọ̀rọ̀ yìí ní èdè Yorùbá. Àjànàkú náà tóbi púpọ̀. Mo sì sọ àjànàkú fún ẹ ní àárọ̀ ìyá láàárọ̀ yìí. Ẹranko kan ni. Ó wà náà ẹranko tó tóbi jù láyé. Àjànàkú náà tóbi púpọ̀. Elephant is erin. Erin ló ń jẹ́ àjànàkú. A sì sọ láàárọ̀ ìyá láàárọ̀ yìí. Erin ló ń jẹ́ àjànàkú. Ó yá, ẹ̀yà ara, jẹ́ ká pé sáré ṣe ẹ̀yà ara. Enisu, ẹ̀yà ara is the body part. Now let's talk about your hair. Kí ni hair? Irun. Àbí irun dúdú. Irun. Is that on our Fílẹ̀, ìyẹn kọ́ ló kàn, iṣẹ́ tá a wá ṣe ló kàn. Irun is the hair. Okay? Irun is the a ní bí kàlẹ́ndà ńlá tó ṣàpèjúwe kìíní ìdílé o. Irun is the hair. Kí lélẹ̀? head. Kí ni head ní Yorùbá? Ó bẹ̀rẹ̀ láti alifábẹ́ẹ̀tì O. Orí. Orí is the Débọ́lá, àmì olómọ wà nínú orí. Orí. Remi. Ó yá, jẹ́ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Kí leléyìí? Kí ni Yorùbá? Etí. Remi, the ear. Etí is the ear. Okay? Etí. Ojú yìí ó ń dẹ́rù bàyàn. Jẹ́ ká fi kíní sí láàrin. Jẹ́ ká fi kíní sí láàrin. Ele. Eyes ní Yorùbá. Ó máa wá jẹ́. Kí ló máa jẹ́ ọ̀tọ̀ mi wá? Ojú. Ojú. Ẹ máa ṣe ìdánwò ní oṣù tó ń bọ̀ o. Torí pé oṣù tó ń bọ̀ ni ẹ̀kọ́ àṣekẹ́yìn nínú ọdún yìí. Nítorí náà a máa ṣe ìdánwò ní oṣù tó ń bọ̀. Nínú ọdún yìí ẹ máa wá ṣe ìdánwò. You have probe next month. Ṣé o ti gbọ́? You have Débọ́lá Yorùbá là ń ṣe lọ́wọ́. A ní ìdánwò. Débọ́lá jókòó jẹ́. Gbogbo nǹkan tá a ti kọ́ ni. Gbogbo nǹkan tá a ti kọ́. Inú iṣẹ́ tẹ̀dẹ̀ máa ṣe. Eléyìí máa jáde. Mo ti fún yín. Eléyìí máa jáde. Eléyìí ó máa jáde. O lè farabalẹ̀ sí. Débọ́lá jókòó jẹ́. Tọ̀míwá ìwọ náà jókòó. Eléyìí ó máa jáde o. Eléyìí máa jáde. Kí ló ń pè? Ẹ̀yà ara. Mo rò pé ẹ̀yin tí yín tẹ̀tí mọ̀.
dárúkọ ẹ̀yà ara ogún. A lè ní kí Dára kó dárúkọ ẹ̀yà ara méje ntí. Ó fún wa ní méje. Ṣùgbọ́n ẹ̀yin ẹ̀yà ara bí ogún lẹ́yìn máa dárúkọ. Ẹ máa wá ó máa rò pé ojú nìkan ni. Ó yá. Ojú, ẹnu, imú, Ó yá, etí, kí lélẹ̀? irun. Tọ̀míwá kí lélẹ̀? Imú. So ojú is the eyes. Àtẹ́lẹsẹ̀. Imú is the nose. Imú is your nose. Okay? Imú is your nose. Lẹ́yìn imú ńkọ́? Aha. Ẹnu. Àti ẹ̀yìn. Ẹnu is the mouth. Mouth. Ẹnu is the mouth itself. Now within the mouth, we have some things in the mouth. The teeth. Ẹ̀yìn. The teeth is ẹ̀yìn. The teeth is ẹ̀yìn. Ẹ̀yìn. So egg. Torí farabalẹ̀. Àti ó dẹ̀ tún jọ ẹ̀yìn, the back. Ẹ̀yìn. Okay, ṣe bẹ́ẹ̀ ti kó eléyìí tán àbí? Kí n pa ilé rẹ. I didn't even write. Tẹ́ bá ti kó eléyìí tán jẹ́ kí n pa bí rẹ kálẹ̀ rẹ yìí. I didn't even write that. Nǹkan tó bá ti mọ̀ òní láti kọ́ ṣùgbọ́n ìdánwò yín máa jáde mo dẹ̀ máa ṣe kó le ó máa le kókókókó bí ojú ẹja. Ìdánwò yẹn ó máa le kókó bí ojú ẹja. Okay, then I just say ìdánwò lẹ́nu. Àìrọ akẹ́kọ̀ọ́ lọ́wọ́. Ẹni tó bá ti sọ Yorùbá tó bá ti sọ èdè míì yàtọ̀ sí Yorùbá ó máa fún wa lówó. Ó yá ní sùúrù kálí kí ni mò ń sọ lọ́sìn náà ó ti jẹ́ kí n gbàgbé ó ní nǹkan tí mo fẹ́ kọ́. Ẹ̀yìn is the teeth. Kó má lọ dàpọ̀ mọ́ ẹ̀yìn. Àmì wo ló wà lórí ẹ̀yìn? Ẹ̀yìn. Débọ́lá, àmì wo ló wà lórí ẹ̀yìn? Ẹ̀yìn kò sí do kankan bẹ̀. Rere. Ẹ̀yìn rere. Ẹ̀yìn rere. Ẹ̀yìn the back. A máa ṣiṣẹ́ ẹ̀yìn. And there is also ẹ̀yìn. There is ẹ̀yìn. Oh really? There is more. There is more. There is ẹ̀yìn dodo and there is ẹ̀yìn. Ẹ̀yìn farabalẹ̀. Ẹ̀yìn redo. Ẹ̀yìn is used ẹ̀yìn. Very good. Tí mọ́mì ẹ bá ń ṣe ọbẹ̀. Màmá ẹ wo bí màmá ẹ wọ́n máa ń ṣe ọbẹ̀ ó ṣáà mọ ọbẹ̀ ó yẹ kó mọ ọbẹ̀ náà. Ọbẹ̀ kí ni ọbẹ̀? Ọbẹ̀ what's ọbẹ̀? Tẹ́ máa fi ń jẹun. Ọbẹ̀ tọ́bí wá kí ni ọbẹ̀? Ọbẹ̀ ata. Ọbẹ̀ ata. I know. Soup. Ọbẹ̀ ata. Pepper soup. Kí ni ata? What does it stew? Ọbẹ̀ ata. Ọbẹ̀. So you have ọbẹ̀. Now when your mom Débọ́lá kọjú síwájú má kọjú sẹ́yìn kó dẹ̀ jókòó jẹ́. Kọjú síwájú má ẹsẹ̀ méjèèjì kó wà ní iwájú. Mi ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ tún ọ̀rọ̀ yẹn sọ. Tí màmá ẹ bá ti ṣe ọbẹ̀ Dára tẹ́tí sí mi o tẹ́tí kí ni túmọ̀ tẹ́tí? Tẹ́ etí. Tọ̀míwá kí ni túmọ̀ tẹ́tí? Listen tẹ́tí. Ṣé o ti yẹ tẹ́tí? Tí màmá ẹ bá ń ṣe ọbẹ̀ when your mom is cooking soup she pours one red something inside. Like it's watery, it's liquid, not the red thing that your mommy used to make soup. Like oil, but it's color red. Ṣé mo rúkọ ẹ̀? Yeah, palm oil. Kí ni palm oil ní Yorùbá? I forgot. Débọ́lá, kí ni palm oil ní I Yorùbá? forgot. Sọ Yorùbá, kí ni palm oil? Mo gbàgbé. Tọ̀míwá, kí ni palm oil jàre? Palm oil. Palm oil. Epo. Epo pupa. Aruda. Now, epo pupa is made from this ẹ̀yìn. This ẹ̀yìn is called palm kernel.
palm kernel. You mean that white? No, palm kernel is not white. Palm kernel. Ara nǹkan tó yẹ ká get ká ní kámẹ́rà mi lélẹ̀. Torí tẹ́lẹ̀, tá bá yẹ pé fóònù la fi lò a lè tó sáré check nǹkan mọ́. Jẹ́ kí n fi palm kernel hàn yín kẹ́ lè dá mọ̀. Nǹkan tó ń pè ní ẹyìn. Ẹyìn yẹn ló fi ń ṣe epo. Mo fẹ́ lọ tọ̀. Ní sùúrù jẹ́ kí n fi ilé hàn yín ná. Wo kíní, jẹ́ ọkọ̀ fi yẹn ná. Rárá wo. Wo bí báyìí. You see this thing? It is from the palm tree. It's a type of palm tree. Not all palm tree have the same fruit, but there is a palm tree that have this called palm kernel. So ele is now what we call ẹyìn. O ti rí pé ẹyìn. Ṣé o mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá kan wà? Nísìnyí, ṣé o mọ láwọn? Tọ́mọ́ kí ló fẹ́ sọ? Kí ló fẹ́ sọ? Mo fẹ́ kọ̀ọ̀kan. Mo fẹ́ kọ nǹkan tó bá fẹ́ kọ. Lórí. Kí ló fẹ́ kọ? Mo fẹ́ kọ nǹkan gbà kó fi kọ nǹkan tó fẹ́ kọ. Ṣé mo lè kọ? Kọ síbí. Ẹ̀yìn. A sì máa dé ẹ̀yìn. Ẹjọ́ bá ń tilẹ̀kùn yẹn torí ariwo. Kí lè lè báyìí? Tọ̀mí wá, Ọlọ́run máa fún wọn sùúrù lọ́jọ́ kò jẹ́ jàre. Ó yá, jẹ́ ká parí. Wọ́n máa ń sọ láwọn is a tongue twister. Aha! Àìtí débi ahọ́n. Funny enough, a tún ti sọ̀rọ̀ débi ahọ́n. Ahọ́n. Now, a ti sọ eyín. Eyín is the teeth. Eyín. Now, we now have ahọ́n. Ahọ́n is the tongue. On the tongue? Ahọ́n. Ahọ́n. Báwo la jẹ́ kí n kọ̀ọ̀kan ahọ́n yẹn síbi torí mi ò rí ahọ́n yà síbẹ̀ yẹn. Ahọ́n. Remi is the tongue. Ahọ́n is the tongue. Láhọ́n. Ahọ́n is a tongue twister. So wọ́n máa sọ pé pàlẹ̀pẹ̀rẹ̀ fún mi. I can't believe it. So wọ́n máa sọ pé kí ló ṣẹlẹ̀ kí ló gbàgbọ́? Ṣé wọ́n ń jà ni? Nope. Kí wọ́n lálò wá gbàgbọ́. Wọ́n á sọ pé tá a bá fi ẹyin sí ọwọ́ ọ̀tún farabalẹ̀ o gbọ́ mi o tí a bá fi ẹyin sí ọwọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún lélẹ̀ tí a bá fi ẹyin sí ọwọ́ ọ̀tún tí a fi ẹyin sí ọwọ́ òsì tí a wá fi ẹsẹ̀ ẹ̀yìn rìn dé ìlú Ìṣẹ́yìn ẹni tí ó yin ni ó yin ni ẹni tí ò ní yin ni ò ní yin ni. I just hear You just hear yin. Tí a bá fi ẹyin, o ṣáà ti mú ẹyin, kí la pè ẹyin lẹ́ẹ̀kan? Egg. Tí a bá fi ẹyin sí ọwọ́ ọ̀tún. to the right. Ọwọ́ is the hand. Ọ̀tún. Ọwọ́. Yóò ti rí the right hand. Kí lélẹ̀? Hands. Ọwọ́. Ọwọ́. Ṣé o ti gbọ́? Ọwọ́. Ó yá sọ kí ló fẹ́ sọ? Ó pọ̀. Owó. Ṣé ọmọ yàtọ̀ owó ṣé o tún ti gbàgbé owó ni? Owó. There is owó. There is Ọ̀wọ̀. There is a town in Nigeria called Ọ̀wọ̀. I'm going to Ọ̀wọ̀. It's different from Ọ̀wọ̀. So má lọ sí Nigeria gan ni ẹjọ́ mo fẹ́ sáré wọ mọ́tò dé Ọ̀wọ̀. Like Ọ̀wọ̀ no. Ọ̀wọ̀. But don't confuse yourself. Focus on this one. Ọ̀wọ̀. Ọwọ́ mélòó ló ní? Okú ti kọ́ òǹkà. A fẹ́ máa lo gbogbo kíní yẹn pọ̀ ni. Ọwọ́ mélòó ló ní? Ọwọ́ mélòó ló ní? Wàá sọ pé mo ní ọwọ́. Ẹ pàtẹ́wọ́ fún. O ní ọwọ́ méjì. Sọ pé mo ní ọwọ́ méjì. Iṣẹ́ àmúrelé ẹ̀ tó máa ṣe fún wa lénìí. Mo ń ṣe lọ́wọ́. Iṣẹ́ àmúrelé tó máa ṣe fún wa lénìí. Ó máa kọ ẹ̀yà ara iye tó ní. Kò sí wàhálà. Nínú èdè Yorùbá
a máa ń kọ́kọ́ lọ síbi nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ bá nǹkan tí Yorùbá fi rọrùn ju èdè German lọ mo rí pé German ti fẹ́ máa bà Yorùbá ilé ìgbọ̀ jẹ́ torí when you are speaking in German you want to push many important information to the end. You can be speaking Keto Sheju, you feel attacked. Are you a German? Are you talking to me or to You feel attacked. Ilé púpọ̀. We go to the in Yoruba we go to the what's it called? The important things first. Filehäuser. So the amount of the things. We now go to the back. Yeah. But the thing. The important thing we are talking about. Comes to the front. So when in English you say I have 2 children. Ṣùgbọ́n if you want to say it in Yoruba, how do you say I have 2 children in Yoruba? Mo ní ọmọ méjì. Mo ní ọmọ méjì. If you now go and say mo ní méjì ọmọ, people will like, ó ní méjì ọmọ, what's that? So the méjì we go to the end. We pick the important things first. It's okay. It's a learning process. Okay. We pick in Yoruba language. We go to the important thing first. Mo ní owó púpọ̀. Mo ní ọmọ méjì. Orí mélòó ló ní? Má gbàgbé orí o. Orí is the head. Dákẹ́. Orí mélòó ló ní Dára? Orí mélòó ló ní? Ó ní orí kan ẹ pàdéwọ́ fún ọmọ yìí ti gbọ́ Yorùbá. Tọ̀mí wá irun mélòó ló ní? Irun mélòó ló ní? Irun a ti sọ irun is your hair. Mo ní irun ẹ̀kan. O lè nírun ẹyọ kan o ṣe máa nírun ẹyọ kan olódo ní ẹni. Ìwà tó ń ṣe cartoon. Irun mélòó ló ní? I have a question. Mo ní ìbéèrè. Wàá sọ ṣáà ní sùúrù. Yorùbá. So I sorry Yorùbá. I have a question. Debola Kini, I have a question. Mo ní ìbéèrè kan. Ìbéèrè. Ìbéèrè. Good. Mo ní ìbéèrè. Oya. Explain the question. Don't worry. Oya, explain the question in English. Don't worry. But try to be speaking the mo ní ìbéèrè. Okay? I have a question. Oya, good. So for the numbers, when you're talking, you always use kan, méjì, mẹ́ta, mẹ́rin. So you always Èjì, use with ẹ̀ta, M. ẹ̀rin. So you always use it with M. But there's also a way that you also You don't use with it. E. Yeah, you just start with the E. So this is it. When you are just reading the number alone. Èjì. When you are just reading the number alone. Ọ̀kan, èjì, ẹ̀ta, When you're ẹ̀rin. Àrún. Just counting the number alone on their own. But the moment you are now using the number to represent something, you now bring me. Except for O, you cannot say money ori mo kan. No. Kan is still kan. But for everything after O kan, you start with me, money meji, money meji. You Money can me. now learn the way how you use it. Like. Farabale. I use the way how you use it with M. Yeah. But I still know it's a little bit with the E. The E is just when you irúgbó sọ nísìn tó sọ pé mo ní orí kan perfect like it's perfect ó dùn bàjẹ́ ó dùn what is ó dùn ó dùn It's sweet. it's sweet ó dùn gan ó dùn gan ó ti rí sọ dáadáa ṣé o ti yé ó yá jẹ́ ká lè parí ahọ́n a ti sọ ahọ́n àbí eyín is the teeth ó ní eyín mélòó ló ní Débọ́lá ìwọ ló yẹ kó lè sọ yẹn eyín mélòó ni àgbàlagbà ní ká má sọ ọmọdé torí eyín ọmọdé sì máa yọ àtúwò eyín mélòó ni àgbàlagbà ní. Ọgbọ̀n lé méjì. Méjìlélọ́gbọ̀n àgbàlagbà ní eyín méjìlélọ́gbọ̀n. Àti ọmọ eyín ọmọdé ò tó méjìlélọ́gbọ̀n ó dà pé eyín ọmọdé bíi 20 ó dà pé eyín ọgbọ̀n dín méjìdínlọ́gbọ̀n irú ọ̀pọ̀ lè jẹ́ méjìdínlọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n eyín mélòó náà kọ́ yín nílé ìwé pé ọmọdé ní a grown up has 32
32 is méjìlélọ́gbọ̀n. Méjìdínlọ́gbọ̀n. Almost ó ti So dàgbà I tó bá have ti 30. My that's the last 6 are going. ó ti ń wù ó ti ń wù. 30. Óyá ẹ jẹ́ ká tẹ̀síwájú. Kí lélẹ̀? Ẹni sùúrù ìkan sì pọ̀ táì tí mọ̀ ẹ̀yìn ẹ ti mọ eyín. Kí ni the roof of the mouth? The roof of the mouth. The roof. It's not upper jaw. The roof of the mouth. It's either called ó sì pọ̀ táì tí kọ the roof of the mouth. Ẹ jẹ́ ká mú lẹ́yìn kọ̀ọ̀kan. The roof of the mouth is called erigi. Well, erigi. Erigi means dùn mí. Erigi. Like some people call it erigi is the word, but there's another word for it called aja ẹnu. Aja already means roof. So when you just say the roof of the mouth, that is just descriptive. Aja ẹnu. Ajẹnu. 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 Ajẹnu bó ṣe máa sọ nìyẹn. Ajẹnu. Óyá eléyìí wá ń gan. Kí lélẹ̀? Ètè. Ètè. Orúkọ. Dára eléyìí. Lip. Okay, lip yàtọ̀ sí mouth. Lip and mouth are not the same. So the lip is ètè. Àìtètè mú olè. Àìtètè mólè, olè mólóko. Ní August. Ètè. Àìtètè mú olè mú olóko. Tó lóko bá ti lọ dọ́ọ̀lù ààrẹ. Ètè. Àjà. Àjà ẹnu. Not ajá ẹnu o. Kìí ṣe ajá ẹnu. When you say ajá ẹnu, that's a dog of the mouth. No, not a dog of the mouth. Ajá ẹnu. Ajá ẹnu. What is the ash? Ajá ẹnu or Igi gogoro má gún mi lójú erigi. Erigi is like kí ló máa ń pè ní English náà? As in kí ni roof of the mouth in English? Honestly mi ò mọ̀ ní English. The roof of the mouth. I don't know it. Ajá kì í rorò kó ṣọ́ ojúlé méjì. We have to ask mommy at home. Óyá ẹ jẹ́ ká parí ẹ̀yà ara tá à ń gan. Kí lélẹ̀? Ọrùn. Ọrùn. Eléyìí jẹ́ kí n fà báyìí. Ọrùn rẹ̀yìn. A ti mú ọrùn. A ti ṣe eléyìí àbí ọwọ́ lélẹ̀. Jẹ́ ká ètè ṣe èyí tó rọrùn pẹ̀lú ẹ̀. Eléyìí. Ìtàn tàbí ẹsẹ̀. Irọ́ eléyìí leg. Kí ni leg? Ẹsẹ̀. 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 Ẹsẹ̀ crash. Wọ́n bọ̀ pupa yẹn dànù. Mi ò ní lọ́wọ́. Okay, ṣé pupa? My name. Ẹsẹ̀ rédò. Ẹsẹ̀ mi jọ ẹsẹ̀ mélòó lo ní? Ṣó ti rí pé àwọn kan tá à ń kọ́ yẹn orí máa ń lo wọn lára wọn àti kọ́kọ́ kọ́ òǹkà. Àti kọ́kọ́ kọ́ òǹkà which is numbers. Nísìnyí àwọn ń lò pẹ̀lú ẹ̀yà ara. Ṣó ti rí báyẹn? O ní ẹsẹ̀ mélòó dára? Ẹsẹ̀ mélòó ló ní? Ó ní ẹsẹ̀ méjì. Ó dára bẹ́ẹ̀. Ìwọ sọ pé o ní ẹsẹ̀ méjì láàbì. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Pẹ̀lú ẹsẹ̀ méjìlá tó ní. O ní ẹsẹ̀. Tí o mọ méjìlá ń jẹ. Ìwọ a máa ti kọ́ òǹkà dé orí igba. A ti kọ́ òǹkà dé orí igba. Kí ni igba? 200. Ìwọ ta ti kọ́ dé igba. Ló wá ń bẹ̀rẹ̀ pé kí ni méjìlá? Óyá àti ẹsẹ̀ àbí? Mo kàn ní ká sáré mú ẹsẹ̀ kúrò ní o. Óyá nísìn a ti ṣe ọwọ́, a ti ṣe ẹsẹ̀. What about hand? Hand. Hand. Ọwọ́. Ọwọ́ is the hand. That's not what we said. Arm. Very good. Arm. Apá. Apá. Àpì apá. Àpì à. Àpì àdàrà. Apá. Apá lélẹ̀ báyìí. Àpì à. Tọ̀míwá àmì wo ló wà lórí apá? Tọ̀míwá. Apá. Do. Débọ́lá. Mi. Re. Mi. Re mi. Ṣàtẹ́wọ́ fún rẹ. Apá. So not me. Óyá apá. Apá lélẹ̀. Ó sì tún kù. Kí lélẹ̀? Shoulder. Kí ni shoulder? Mi ò ní sọ̀rọ̀. Èjìká. You have to guess yourself. Èjìká. Báwo la ṣe fẹ́ mú shoulder báyìí?
Shoulder is èjìká. 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 Èjìká kọ́. Èjìká. Èjìká. Mo ní èjìká méjì. Èjìká. A ní èjìká méjì àbí? Méjìlá. Èjìká mélòó ló ní? Méjìlá. 12 is èjìká. Èjìká méjì. O léjìká méjì. Èjìká ọ̀tún àti òsì. Àti Finger. Finger. Kí ni finger? Ìka. Ìka. Fingers is ìka. We already learned over 5. Tọ́míwá àmì wo ló wà lórí ìka? Mo ti fàmì sí tẹ́lẹ̀ ò ní ìdàtí nǹkan mọ́. Ìka. Ìka. Do lélẹ̀ náà. Do re ìka. Mo ní ìka. Kò sí nǹkan tó ń jẹ́ rèdò. Rédò ló wà, kò sí rèdò nínú Yorùbá. Rédò. Ìka lélẹ̀. Àìtí ti sọ ẹ̀yà ara sì pọ̀ gan-an. Yóò gbọ́dọ̀ fi gbẹ̀yìn máa kọ ẹ̀yà ara ogún lẹ máa kọ That's fún 1, 2, 3, 4, 5, 6, ṣùgbọ́n wọ ìwọ ò lè kọ́ tó 9, 10, 11, o ní ìka orí ẹ pé dára. Ìka mélòó ló ní jàre? and 12. Ó ní ìka mẹ́wàá orí ẹ pé. Ó ní ìka mẹ́wàá. Tọ̀míwá ìka mélòó ni ìwọ ní tiẹ̀? Mo rò pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni ìka tó ní mi. Kó o ní ìka ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó pọ̀ gan. O ní ìka mẹ́wàá. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ is a million. Ó yá. Ó ti a ti ní ìka mẹ́wàá àbí? Ẹ̀yà ara olótùkù tó fẹ́ mọ̀. Ẹ̀yà ara sì pọ̀ àmúbọ̀ díẹ̀ ni o. A ti ṣe èjìká. Man, I forgot what the Kí ni elbow? Wait, I forgot. Elbow. Ìgúnpá. I forgot. Now, nísùúrù farabalẹ̀ jẹ́ kí n ṣàlàyé bọ́n ẹ mú elbow fún ẹ bóyá di ìgúnpá. Kí la pè eléyìí ní Yorùbá? As in all of this together. Kí la pè arm? Apá. Very good. Apá. Nísùúrù. Apá. Nísùúrù. Nísùúrù. Kí ni ẹ̀kẹ́? Kí ni kọ́nà? Igun. Actually, Igun is the ẹ̀kẹ́. Show me, okay, this is like the ẹ̀kẹ́. You know, this feels like the ẹ̀kẹ́ of the arm. So the Yoruba for it is just the ẹ̀kẹ́. Ẹ̀kẹ́ means the corner of the arm. So which is ìgúnpá. So we have apá. Then we now have ìgúnpá, which is the corner of the arm. Igun, onígun, the corner of the edges. Mo máa kọ sílẹ̀. Ìgúnpá, ibo la fẹ́ kọ sílẹ̀. Mo ń bọ̀ nà. Ìgúnpá. Tọ́mí. Ẹ máa kọ, mo ti sọ fún yín, ìdánwò yín, ẹ máa ṣe, ẹ máa kọ. I'm telling you, Ó yá, a ti ṣe ìgúnpá, a ti ṣe apá, a ti ṣe èjìká, a ti ṣe èjìká, ó wá kù, a ti ṣe ọrùn, àbí? A ti ṣe ọrùn, which is the neck. A ti ṣe ọrùn, which is the neck. Lẹ́yìn ọrùn, okay, a ti ṣe èjìká. Lẹ́yìn èjìká, ó yá sọ̀rọ̀. Mo fẹ́ ẹ̀kọ́ kan. Ó fẹ́ kọ nǹkan, kí ló fẹ́ kọ? Ó yá máa bọ̀ wá kọ. Ó yá. Lẹ́yìn ọrùn, Débọ́lá jó fi jókòó sí. Kí ló ń jẹ́ eléyìí? Kí ló fẹ́ kọ? Sọ nǹkan tó fẹ́. Àyà. Ibo ló fẹ́ kọ àyà sí? Ibi àyà. Ó dá kọ sí. Kí lè lè? Orí ẹ̀ ó ti dá lọ́rọ̀ ẹ̀. Orí ẹ̀ ó ti dá lọ́rọ̀ ẹ̀. Bó ti ọ̀gbọ́n fẹ́ kọ àyà síbẹ̀ ni. The chest is àyà. The chest, àyà. The chest. Orí ẹ̀ ó ti dá. Tó bá tún sọ forgot níbẹ̀ yẹn ó máa kan àbùkù. Àyà. Do. Àmì. Àyà. Àyà mélòó ló ní? Méjì. Yàtọ̀ sí yẹn wọ́n tún máa ń sọ̀rọ̀ kan wá ní ọmọ. Kí ni àyà kan péré náà ni? Mo ní àyà kan. Mo ní àyà kan. Tó bá sọ pé
ó ní ọmọ yẹn ní àyà gan kí ló túmọ̀ sí. Somebody super brave. Super brave orí ẹ pé. I just guessed though. So Yorùbá máa ń lo àyà for somebody who is brave. Pé ó ní àyà gan o. Ṣé o pé ẹni tí ò bá láyà, somebody who is scared is always like this. I'm scared. But somebody who is bold, kí ló máa fi hàn síta? Ó láyà gan, is very brave. A ti ṣe àyà. Lẹ́yìn àyà, ibo ló tún kù? Ikùn. 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 Belly. Ikùn. Belly button. Belly button wá yàtọ̀ sí belly o. Eléyìí. Belly button. Ikùn. Rédò. Ó ti ẹ̀dá ta ka sílẹ̀. Wàá lè tún wò. Torí pé ó pọ̀, èèyàn lè mọ̀ tán lẹ́ẹ̀kan náà. Ikùn. Yàtọ̀ sí ikùn. What is button? Belly button. O fẹ́ fi button tu ní o fẹ́ fi button tu o lè fi button tu torí pé Yorùbá ní orúkọ fún eléyìí fúnra rẹ̀ láì ní button. I know what button is. Button lèmi náà máa ń gbọ́ o ṣùgbọ́n àṣẹwádìí lórí ẹ̀ ni o ṣùgbọ́n o lè sọ pé button ní ikùn o lè sọ pé button ní ikùn Yorùbá lọ́rọ̀ fún eléyìí fúnra rẹ̀ jókòó jẹ́ gbé ẹsẹ̀ sílẹ̀ kí lélẹ̀ ṣé o mélé ni ibi báyìí Débọ́lá kí lélẹ̀ ìdodo. Yeah, ìdodo is the belly button. Sounds like funny. It's because you are thinking from English. That's how you are looking for the button. Yoruba don't call it button. That they'll take because it was the same thing. It's because ikùn. For this, that they'll use like say like igun ikùn, abi like if say we have igunpa, but belly button is not an eke now. It's not kò kí n ṣe I was corner. thinking that they'll just use button and ikùn and put it together. Yeah, so the reason is you are thinking in English. You're thinking. Calm down. That belly button is like a later funkified language. Belly They button. also put Idodo. words together to make. Yes, you have it. Same only call idodo. Ẹ o lè kọ dodo. Now this is jẹ́ kí n ṣàlàyé. Sori, see, depending in some languages, you are able to. Sometimes you have to build words Yourself. to form one word, and there are times when there is already a word for it. So yeah, bí àpèjúwe sìn ìgbà tí ẹnìkan fún bátìrì lórúkọ ní Yorùbá. So wọ́n pè tẹ́lẹ̀ bátìrì. Ṣùgbọ́n ìgbà tí ó yá wọ́n fún ní orúkọ pé ẹ̀kì agbára. Ẹ̀kì. Because like something you pile it together, you know, you pile the cells, you know, in the battery. Kí ló wà ní battery, you have cells. Soul báwo. You pile the cell of the battery together. Okay, then over the ẹ̀kì agbára. Even funny enough, even in English, belly button is not the real name. It's just the name in English is navel. Yes. So the name in English is actually navel. But belly button is what is common that everybody knows. But navel is actually, if you are studying medicine now, if you are learning to study medicine, and they now say, oh, our medical student that will become a doctor in the future, please help us to label this thing. You're not going to write belly button. You will fail. You write navel there. Belly button is just like the street name for it, or like not the official. Mama means something belly button. Oh, come on, mi sọ pé kò kọ́ mọ́ ṣùgbọ́n a sọ pé òògùn kọ́ a sọ pé kì í ṣe òògùn ṣùgbọ́n wọ́n máa ń kọ navel náà. Ìdodo kí la pè o? Ìdodo kí la pè? Ìdodo àpèlé ní ìdodo. Dorere ìdodo. Isn't dodo not similar to plantain? Dodo. Dodo ni plantain. Oh, yeah. Ìdodo
àmì wo ló wà lórí ìdodo? Mi ò mọ̀. Tọ́míwá Débọ́lá àmì wà lórí do. Mi. If you now Re. Ìdodo. Re. Farabalẹ̀. Ìdodo. Ìdodo. Nísòro. Oya. Do. 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 Re. Do rere orí ẹ pé. Do rere. Dodo. Farabalẹ̀. Oya kí ni ìbéèrè tí ẹ jàre? Mo gbọ́. different word for idodo. That's the only word for it. You don't like the word. You are looking for another one. Òun wà mí fún is ìdodo. Bọ́tìnì Sorry. O fẹ́ máa pè ní bọ́tìnì ikùn àbí? Bọ́tìnì ikùn. Ìdodo jẹ́ kí n fa mi sí. Ìdodo. Ìdodo. A ti mú ìdodo. Aha. Kí ni eléyìí? Kí ló ń pa yín lẹ́rìn? Ṣé kò ń ṣe ẹ̀yà ara ni? Ṣé kò ń ṣe ẹ̀yà ara ni? Ọ̀rẹ́ ọmọ yìí sú mi. Ṣé kò kí ń ṣe ẹ̀yà ara ni? Ṣé bí ẹ̀yà ara ni? Ọya kí lorúkọ ẹ̀tẹ́ bá ti rẹ́rìn tán? Kí lorúkọ eléyìí? Ìdí. Ìdí. I can't believe that it's a idiot. You can't believe. Ṣé kò lórúkọ ni? ìdí àmì. Ṣé kò lórúkọ ni? Ìdí is the botox. Ṣé ìdí ní lórúkọ? Ṣé nínú èdè Gẹ̀ẹ́sì? Àti tuntun náà. Farabalẹ̀. Nínú èdè Gẹ̀ẹ́sì. In English. Gẹ̀ẹ́sì is called English in Yoruba. Nínú èdè Gẹ̀ẹ́sì, ṣé kò lórúkọ? Olórúkọ. Ṣé ó lórúkọ àbí kò lórúkọ? Olórúkọ. In English, does it not have a name? Nínú èdè Germany ó lórúkọ àbí kò lórúkọ? Ṣé kí Yorùbá máa lórúkọ fún ìdí ni? Ìdí ni. No, we don't want it funny because Kí ló find funny? Ọ̀rọ̀ ẹ lágbára. that is the privacy. That is torí pé. Nothing. I was laughing because of something else. Ó yá ti tó ìdí àbí? A ti mú ikùn, a ti mú ìdodo, a ti mú ìdí. Àti. Èwo ló tún á kù? Tóńtóló. Mo sọ fún yín pé kò ń ṣe tóńtóló ló ń jẹ́. A kàn ń pè ní tóńtóló torí pé orúkọ tá à ń pè níta nìyẹn. Kí lorúkọ tí wọ́n ń pè títọkùnrin? Títọkùnrin ọ̀tọ̀, títóbìnrin ọ̀tọ̀. Orúkọ náà ni. Kí lorúkọ? The private part. Ìtàn kọ́ nìyẹn. Ìtàn. Yeah, but I wanted to say it. Ọ̀dà mo ti gbọ́. This one now. Ìtàn. 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 That your tie. This one your tie. This one now. Your tie. Ìtàn. Rere. Yàtọ̀ sí ìtàn. Kí ni eléyìí? Orúkún. Àjọ orúkún. Ní. Mo fẹ́ bọ̀ àwọn orúkún. Ó fẹ́ lo igun ẹsẹ̀ fún ayé. Ìyá pé ìgúnpá tàbí igun apá eléyìí máa jẹ́ igun ẹsẹ̀. Ìgúnṣẹ̀. It's called orúkún. Sorry, it's not igun ẹsẹ̀. You fell yourself. Orúkún, the knee. Ó fẹ́ lo shortcut. Ó fẹ́ lo shortcut fún orúkún. Sorry, ṣáà ti kọ́lẹ̀ is a lot. I know it's a lot. Máa ṣe ìbára is a lot. Torí àti ká sílẹ̀. Orúkún. Ẹ̀yà ara sì pọ̀ kí lélẹ̀. Ibi báyìí. Your shank. This place is called shank. Agbàgbé ìtẹ́lẹsẹ̀. Àtẹ́lẹsẹ̀ sì lélẹ̀. Nísòro àtẹ́lẹ̀ ọ̀tọ̀ sí làtẹ́lẹ̀. The shank. It's called Ojúgun. This one is called Ojúgun. Remire. Ojúgun. Èwo tún ni ẹ̀yà aláṣepọ̀. Àìtí sọ eléyìí àrọ̀gbọ́n dá sí torí orúkọ náà ni o. The private part. Hey. It's part of it. It's part of the body. We learn it. It's part of the language. Títí ọkùnrin. Penis. Àbí lédè Gẹ̀ẹ́sì. Tọ́míwá àwọn àkàbùkù. So títí ọkùnrin ó ń jẹ́ oko. That is the penis.
But I didn't supposed to do that. Okay. And títí obìnrin ó ń jẹ́ òbò. That is the vagina or the vagina. It is part of the body. I mean, you need to be able to talk about the part of your body, right? Maganya. Remember, ẹsẹ̀. Okay, a ti pè sọ pé gbogbo eléyìí lẹ́sẹ̀. Eléyìí náà ẹsẹ̀ ni. Ìtẹ́lẹsẹ̀. Ó wá àtẹ́lẹ̀ ẹsẹ̀ ní sùúrù. Ṣáà ní sùúrù. That is àtẹ́lẹ̀ ọwọ́. Which is your palm, as in this white surface. The palm, and also the palm of the leg. Those ones, they have the same name. Àtẹ́lẹ̀ ọwọ́. Àtẹ́lẹ̀ ẹsẹ̀. So the palm of the hand and the palm of the feet. Remember, can you hear that? So àtẹ́lẹwọ́. Àtẹ́lẹwọ́, domirimi. That is the hand palm, vagina, hand palm, and àtẹ́lẹsẹ̀, domiredo. Àtẹ́lẹsẹ̀ is the leg palm. Ó pọ̀ ṣùgbọ́n ó sì pọ̀. Ẹ̀yà ara yìí tó wà níta nìyẹn. Ọmú náà sì wà ńbẹ̀. Ọmú, which is the breast or ọyàn. So the breast is called is either called ọyàn or ọmú. Títí obìnrin orí ẹ̀ pé ọyàn tàbí ọmú remi, which is the breast. Tọ́gbọ́n tí bá tún gbọ́ àyàyà lẹ́nu wọn àtàwọn. Tí bá tún gbọ́ àyàyà lẹ́nu ẹ̀. Ẹ̀yà ara ni. A sì gbọ́dọ̀ ní orúkọ fún ẹ̀yà ara. Àwọn ẹ̀yà ara sì tún pọ̀ tí àìtí sọ nípa ẹ̀. A ti sọ ẹ̀yìn àbí? Ṣé a ti sọ ẹ̀yìn? Okay, a ti kọ ẹ̀yìn. Ẹ̀yà ara sì tún pọ̀. A ti mú etí àbí? A ti mú ẹ̀yà ara sì pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká dá dúró báyìí. Torí àwọn bíi kókósẹ̀. Níbo ló ń lọ? I just want to count how much. Yorùbá tó bá fẹ́ kà ó gbọ́dọ̀ sọ. Mo fẹ́ kẹ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀. Mo fẹ́ ka iye tí a ti kọ. Sọ dáadáa. Iye tí a ti kọ, mo fẹ́. Wàá wá kà ní èdè Yorùbá. Èdè Yorùbá ló gbọ́dọ̀ fi kà. 4 ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ọ̀kànlá méjìlá mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún méjìdínlógún ókàndínlógún ogún ókànlélógún. A tún wá ti kọ àwọn míì síbí. Àti eléyìí òun bọ̀ ẹ̀yìn which is the back ní ẹ̀yà ara. Méjìlélógún mẹ́tàlélógún mẹ́rìnlélógún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún lẹ́yìn mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún èyí tó wà máa jẹ́ ọgbọ̀n bóyá ká fi sí kókósẹ̀. What's feet and toes? Feet is also ẹsẹ̀. So feet is also ẹsẹ̀. It is placed under the kí lorúkọ. Then remember pé we already called this. Why didn't they not call it ẹsẹ̀ kékeré? Ẹsẹ̀ kékeré. Don't worry. Okay, bóyá má jẹ́ kí n confuse ẹ. Oya, eléyìí lẹ́sẹ̀. Oya, má jẹ́ kí n eléyìí ẹsẹ̀ lílé. Ẹsẹ̀ is the feet. And the toes just like the hand. Kí la pè fingers? Ìka. Kí la pè finger? Ìka kọ́. Ìka is a wicked person. Ìka is a wicked person. Kí ni finger? Ìka, not ìka. Ìka. The same thing for toes. Toes are also ìka. So toes are ìka ẹsẹ̀, but remember ìka ọwọ́. Ṣé ìka ọwọ́ àbí ìka ẹsẹ̀? Ìka ẹsẹ̀. So your toes, jẹ́ kí n kọ yín síbí. Ìka
Again, coffee, SSC, redo. So the which is the two. Àti kọ́ ẹni pé ẹ̀yà ara tá a kọ́ lé ní ó lé ní 20. Ó lé ó tó 30. Àti sọ kókósẹ̀. What of your ankle? Oh no. Show me your kókósẹ̀. Show me your kókósẹ̀. Show me your kókósẹ̀. He made it up. Mi ò irọ́ orin gidi ni o. Kókósẹ̀. Mi do. I guess Kókósẹ̀ is the ankle. I guess you read. Show me your kókósẹ̀. You made it up. Òun lélẹ̀, kókósẹ̀ lélẹ̀. Show me your kókósẹ̀. Ó dàbí nǹkan tí màá ṣe fún yín nínú ìdánwò yẹn. Màá lọ wá àwòrán ẹ̀yà ara báyìí. Màá ní kẹ́ máa korúkọ yẹn sí ìgbìyànjú ọ̀kọ̀ọ̀kan. Ó yá, ó ti tó. Ó ti tó, lọ́jọ́kòó, àkọ́tì kankan lọ́jọ́kòó. Ó yá, ibi tá a bá ẹ̀kọ́ wa dé nìyẹn. Ẹ̀kọ́ wa ta kọ́ tẹ́lẹ̀, òǹkà. Ẹ ti kọ́ òǹkà dé orí 200. Ẹ dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀. Iṣẹ́ máa jáde fún yín lórí. Òun la máa ṣe nísìn. Ó yá, ẹ jẹ́ ká dá dúró.